sí ṣé bó sọ pé hero ló fẹ́. alẹ́ ọba fẹ́ tẹ́ni. ṣèyí fún mi ọlọ́run mi. a sì máa bá a. ṣèyí fún mi ọlọ́run mi. àwọn ọ̀dọ́run. bàbá ẹ káàárọ̀ sá o. ẹ kú ṣẹ́tà. ǹlẹ́. ṣẹ́tà. aráyé lè mọ̀ pé ṣọ̀wọ́ ẹ̀ máa ṣàní mi. ẹ ló tájù. àwọn tó dára mi yóò fún tẹ́lẹ́gàn mi. tájù ńkọ́. nígbà tó jẹ nǹkan dùn. gbé fóònù fún fọgàjáde rí ọ̀sán tí ó jẹ. wọ́n ti yí báyìí. èmi ní ń sọ̀rọ̀. táyà wájú tó dé kí ló tó fi sọ bóòtù ọ̀yọ̀ kan náà. àrò mi pọnú lé ṣáàtúndé orin pọn mẹ́ta báyìí ni olórí burúkú wo ló ti ibà ìgànnà. eléré burúkú bá bẹ ẹtọ gbẹdẹ ó lẹ ni. ẹ dẹ́kun ṣé ń gbàtọ bá garagodo ń bẹ ni ṣé o ní mọ̀ pé mi mọ̀ ṣé bá tẹ kọ́kọ́ béèrè àwọn àgbẹ̀ eléré ibú wo ni eléré ibú bá bẹ ẹtọ gbẹdẹ ó bẹ ni. mi ò mọ̀ pé ilẹ̀ tí. èmi ni. bàbá mi ò ró mi pọ́nú lé mi ò tún ró mi pọ́n mọ́ta kílé tẹ́tú ti fi pa lọ́ọ̀sì. gbẹnu ẹ wáyà yín ni gbẹnu ẹ wáyà yín kan wá gbọ́. dákun ṣé èmi ló ń sọ pé ló ń pèlè eléré ibú àmì ń bèrè lọ́wọ́ ẹni. bàbá ṣe ilẹ̀ tó mi ni. èmi mo ti. àkílódé àárọ̀ mi pọ́nú lé ṣáàtú ni pọ́n mi ń ta ni. ẹ pọ́n mi ń ta. mi ò gbélé lọ́fẹ̀ẹ́ mo sanwó lé náà. tó àbí kí ni wọ́n ń gbé kọ ẹ. dákun àti ẹ̀dúpẹ́ lónìí tó fi tó wẹ̀ lè kọ́rùn bí o ti wẹ̀ ẹ́ dáadé ni tàbí báwo bí o tọ́ mẹ́wẹ̀ náà ni tó máa lọ́ọ̀dì káàkiri wọ́n ń lọ́sàn gẹ́gẹ́ lọ́ máa lọ́ọ̀dì káàkiri àwọn tí ń gbélé ni wọ́n sọ bẹ́ẹ̀ fún mi ṣé wọ́n nìkan ni ọwọ́ alẹ́ mi ṣe tiẹ̀ mi ìṣe ní ti odò ìṣe ní tòrò sẹ́gbẹ́ ìgbà táwọn yẹn bá wọlé wọ́n kó mi gbẹ ìwọ iná nìkan náà ni ẹ̀. dákun omi tó wà náà pọ́ǹbù tààkùn náà táǹkì tẹ́yìn ṣe náà pọ́ǹbù tí wọ́n náà kó lò ó tán wọ́n lọ́ọ́ sọ mí lẹ́ni àbọ̀ ìgbà tí má lọ fetí gbègiri tí ń fetí gbègiri yàrá ẹ̀ pé mi á máa ṣe yàlà yàlà ọ̀kan bẹ àmọ̀ kan bẹ yẹ máa ní ẹjọ́ rẹ̀ ní sófò ni èmi mọ̀ sọ bẹ́ẹ̀ fún wa kí ló tọ́ sọ rẹ̀ di iye mẹ́já tó bá wẹ̀ lọ́sàn-án ẹ máa kẹ́ ara mi họ́ọ̀tì ara mi họ́ọ̀tì bára ẹ bá họ́ọ̀tì tó bá ti mọ̀ kó ọjà ayé olómi gbọ̀nà hòtẹ́ẹ̀lì lọ mo ní gbọ̀nà hòtẹ́ẹ̀lì lọ lọ́ọ́ gba 15,000 naira per night kọ́ máa ṣe dáadáa kì í ṣàyẹ̀yẹ̀ òfin tó ti dé nìyí. òfin wà yẹn báyìí mi sọ dé ìtẹ́lẹ̀ o gbogbo ẹ̀rọ la gbọ́ agbọ́ pé jogún léyìí ni agbọ́ pé jogún ẹ̀ ni. ó jogún ẹ̀ ni ó sì gbé mi. ẹ wo. àtẹnutọ́sọ̀ tán fún lẹ́ láyìn dé akílẹ̀ yẹn ó ń tàn ẹ jọ ya wèrè ni àtàwọn wèrè tẹ́ ẹ jọ ń péjọ èmi lẹ ẹ ti ń ṣe mítìn lérí mi àbí gbogbo ẹni tẹ́ wá ṣèpàdé lérí mi kì í san fẹ́ san kì í wọ̀ fọwọ́ ọmọ nígbà rí ìdíjọ́ kó ẹ máa rìn káàkiri ni ẹ èmi mọ̀ sọ bẹ́ẹ̀ ó jogún lé. bàbá yẹn kò sọ pé mo tó ń jogún aṣọ ni n bá jogún aṣọ ńkọ́ n bá jogún gbogbo nǹkan ńkọ́ bọ́lá ti ṣe rí mi ní ẹ̀rọ abẹ́rẹ́ tí n bá ru búlọ́ọ̀kù kí ló fẹ́ fàjà ń bẹ̀ mo ru búlọ́ọ̀kù mi mọ bàbá ṣe ṣe lẹ́yìn iná bàtà ni ìwà sọ ẹ̀ ń sọ tẹ̀kítẹ́ ọ ti wá dà pẹ̀lú gbogbo tẹ̀tẹ̀ wà sọ lẹ́yìn mi ni ìwà rí lọ́bì kankan torí náà ni ọ̀jẹ̀ ń kẹ́bi wá ìwà rí lọ́bì kankan ayé yóò jọ ta àtẹ̀tẹ̀ ń sọ̀rọ̀ mi wo anibire mi ò rebi kankan mọ́ mo débi tí ń gbé lónìí ìlọ́bì kankan mọ́ èrè odò èdè jáde ìwà àfúrọ̀ abẹ́rẹ́ kankan tí wàá pọ̀ mi pẹ̀lú ń tẹ̀sán ẹ̀ ti kó bára lé àwo owó ti kó owó lé o ẹjẹ́ àjọ sọ bẹ́ẹ̀ ó sì wàhálà tó má bí fúrọ̀ abẹ́ dá kọ́ wá pọ̀ mi ẹ wo níbi kankan rè mọ́ èèmọ̀ sọ bẹ́ẹ̀ lérí ibú yìí tó bá yá káwá wẹ̀ tí ó jáde káwẹ̀ tí ó jáde ẹ̀yin ní tẹ̀ wèrè yìí àtẹ̀wèrè tí ń sọ̀tàn fún yín ẹ̀jọ̀ ṣòfò ni èèmọ̀ sọ bẹ́ẹ̀ mo jogún lé ìtàn dáadáa lẹ́nu ẹ̀ ọ̀yà ẹ má bọ̀ ìnílọ́bì kankan mọ́ ẹ wo ẹ lọ ra pure water dánwò tẹ́ẹ̀fì wẹ̀. ẹ wo sísá ṣáré wá. ọba Toto ẹ káàárọ̀ ma. ṣe wà pa ok. ok. ìgbà ojú yín kàn ń dán ni ṣá. ẹ ṣe. ó ga o ìdẹ̀fẹ́ rí fọ́nrán kan o. kí ni. mo ṣàkíyèsí pé láìgbà tí mo ti wọ compound yìí mi ò rí kọ́ pé nǹkan kan wáyé wá ṣáàkùn máa ń dá wà ní wọ́n pè wẹ́
kí n jẹ́ kẹ́ mọ̀ pé bóyá kí màá ti ká máa fọ́ yín lẹ́nu. Fọ́ mi lẹ́nu. Eré wo lèmi àti ìfẹ́ jọ ṣe tẹ́ máa fọ́ mi lẹ́nu àbí? Mo sì ṣàṣàlẹ̀ wá ṣá. Àní kí n máa rá ta sí dùndùn yín. Èmi ò wá láìkì dùndùn àbí ẹ̀ ṣáàbì kí n ta dùndùn nínú ilé. Ẹ yẹ kí màá ti máa. Mo fẹ́ jẹ́ kó gúnlẹ̀ náà ni. Orí pé lórí burúkú ni. Ifá tó ti ya wèrè. Ẹjọ́ iṣẹ́ èèyàn máa ní ṣe ẹranko. Nǹkan gidi wọlé tiẹ̀ náà. Kí ló máa ṣẹ̀yìn ọmọ yahoo kékeré yìí? Tẹ́yìn náà bá ti ń gba $1 ẹ ti máa sọ̀rọ̀ ayé déèyàn. Ẹ máa ṣe kọjá ààyè. Dúró, ṣé wọ́n kọ́ ni bàbá láńlọ́ọ̀dù yẹn bá wí bẹ̀yẹn lẹ́ǹkan? Gbogbo àwọn ọmọ olórí burúkú tẹ́jọ́ máa ń gbéra yín káàkiri. O fẹ́ fèmí náà cascos àbí? O ti ya wèrè. Ṣé ilé ayé ẹ̀ ní ilé ayé ẹ̀ tó bá tún pè mí dúró fún ọ̀rọ̀ rádaràdà báyìí máa gbá ojú ẹ̀ ni. Mo lọ ṣọ́ọ̀bù nìyẹn. Ọ̀rọ̀ ayé ẹjọ́ òṣì. ó ti mọ́ ìpọ̀nrín gbọ́ngbà yín lára. Ọlọ́run kò ṣàánú olórí bú bíyàn bá ń ṣe irúṣẹ́ báyìí lẹ́kọ̀ọ́ yóò ti lówó ti lówó dákú ilé bọ́gà yẹn sẹ́mọ̀ wàhálà rẹ̀ ti pọ̀ jù. Yéé paripa yéé ọmọ ẹlẹ. Wọ́n sọ pé o ní fún lẹ́kọ̀ọ́ yẹn mo máa gẹ̀ẹ́tì ẹ̀ fún ẹ ó wà ńlẹ̀ ṣorí wíìkì tó sọ pé fẹ́ yẹn mo máa rà á Nàìjíríà mo gbé Amẹ́ríkà bọ́ tó ṣe sọ sálárì mi ó ò mọ ni ọ̀fọ̀ ṣé mi màá bá wo ẹ̀ṣẹ̀ mọ̀ mí ni ẹ máa mọ̀ mí dáadáa. Ibi ń bá ajá ayé dé ayé á mọ̀ pé mo jẹun ayé ò ní fàájì á mọ̀ pé mo jẹun o. Jà lọ yà o. Iya na jai atari ẹ kìdẹ̀yìn iya ni ọjọ́ ìtọ́pọ̀ mi ibi Toto ni wọ́n pè ọ́ wọ́n láwọ̀ tí Toto bá gbọ́ ní gbèrò ọ̀run kò dájú pé ó gbé tiẹ̀ yìí lọ. Ẹ rà sà. Ayé àwọ̀ ó ti bàjẹ́. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ kọjọ́ mẹ́ta mo máa fẹ́ rí sà. Bẹ́ẹ̀ ni sà. Ẹ má bínú sà. Ẹ má bínú ẹ pẹ̀lẹ́ ẹ ǹlẹ́ sà. Ẹ rà ẹ pẹ̀lẹ́ ẹ̀lẹ́ ẹ rà sà. Ẹ kọjọ́ mẹ́ta. Mo ń gbọ́ ìyẹn tí náà lòdì láàárọ̀ yìí fẹjọ́ ń pariwo drag ẹ̀ it's not good. Ẹ má dáa báyìí lóhùn alẹ́ ìdìbò jù. Bọ́lá Toto ẹ jọ ẹ lọ calm down àti wípé bíbélì tí ẹ sàn kankan fún wa ní ìwé òwe orí ìkẹfà ẹsẹ̀ 26 ó ní nípasẹ̀ àgbèrè obìnrin ènìyàn máa bí oríṣi àkàrà kan. Ẹ kíyèsí ara yín ẹ gba Jésù sínú ayé yín ẹ̀yin lónìí ẹ̀yin lọ́la níbí lọ́run ẹ lọ gba Jésù sínú ayé yín. Bọ́dá gbogbo tí ẹ ń ṣe yìí ó ní àkọsílẹ̀ ojú dáadáa ẹ kan ní àwọn tẹ́ ń wòye tẹ́ ń gùn tẹ́ ń ṣe lè kó bá ìfẹ́ Ọlọ́run mu
kò sí nílànà Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ yí padà ọ̀rọ̀ ìfẹ́ ni mo bá ń sọ ẹ tẹ́ bá bínú tẹ́ bá máa. wá kan ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn lónìí ọ̀la èyí náà nínú ilé ẹ ṣe sùúrù ẹ má bínú sá o ṣé mi ò tí ì bínú. báyìí tọ̀ wa. ẹ ra bàbá ẹ pẹ̀lẹ́ sá ẹ ra sá. ẹ lọ́wọ́ máa ṣàgbára dọ̀tún. ẹ sá ẹ pẹ̀lẹ́. mo ṣe tí mi ní gọ̀gọ̀ ni ìwọ̀n àfetí kọ́ ìtẹ̀ ń sọ lókèrè má rí i pé ọ̀rọ̀ iyebíye ni ó yẹ kí n dá sí ara àwọn àgùntàn yín tó sọ̀nà níyàwó. kò sí wàhálà àmọ́ eléyìí ti kọjá ohun tẹ́ fòkùn mú èmi kẹ wá iṣẹ́kẹsẹ̀ kẹ̀kẹ́ kan sọmọ ní bíbí ọ̀bọ kọ́ má bàa sọnà mọ́ sọ̀rọ̀ mi yìí nìsín kẹ̀kẹ́ ni ẹ wá sí ẹ pásítọ̀ ẹnu tó jẹ́ fẹ́ràn yín jù torí pé ẹ̀fẹ̀sìn díjà rẹ̀ nà lé ẹni gbogbo àwọn tó gbalé oníṣẹ̀ṣe wa yàn yín onífá wa yàn yín onígbàgbọ́ wa yàn. ẹ wá ẹ bá jẹ́ lómi aago ni ó ti gbé látọjú ẹ yí padà tí ò ní já wọn ara alẹ́ oṣù àmọ́ ti yín kọ́ bẹ́ẹ̀ ṣe wọ́n bá sọ̀rọ̀ iṣẹ́ tó fi gbọ́ yìí ń dẹ yín ni o kò lè gbọ́. ó máa gbọ́. Àṣàkẹ́ ni wọ́n ti gé létí lọ kò dájú pé yóò gbọ́ ọ̀dà bó ṣe wà yìí abájẹpọ̀ ọmọ tí gbọ́rọ̀ ni ó yẹ kí gbèsè ayé ẹ̀ kò ti ṣe yìn kálọ́bá gbọ́njú mọ́ aláìsí ni kò mọ aláìsí máa rẹ wá o aláìsí arìngbẹ́ bí ẹni ẹgbẹ́ ń dùn ó máa rẹ wá o ẹ pé mbọ́lá aláìsí wà ní. mbọ́lá aláìsí wà. ó ti wá gbòjì aláìsí ó lè kó mẹ́rin pẹ̀lẹ́ ẹ̀kan náà tí ó máa ṣe pàpà pòpò pàpà. ó ti wá tàsìkò báyìí ń pè gbogbo léjọ tí ń pè wọ́n ń fún yín ìwé pé mo ní emergency ìpàdé tí a yọ kàńdákó náà rẹ̀ sí. ẹ má ṣe bẹ bàbá mo ti bá a sọ̀rọ̀ ó máa gbọ́ mo ti bá a sọ̀rọ̀. eléyìí ó gbọ́. wọ́n gbọ́ lórúkọ Jésù. mi ì bá wọn sọ̀rọ̀ nínú ilé ìwàlà. kò lè gbọ́ bó yẹn sọ kíní kan fún wọn ní ká pàkó ọ̀lẹ̀ déṣu ògbò ká jẹ́ kọ́tọ́ dán lẹ̀ dánmọ́ àwa náà ṣe bọ́ǹsì rí lọ́ bèrè mi gbà mọ́ wàá sàlẹ̀ èkó lọ́ bèrè mi ọdún mẹ́rin mi sùn ta ìṣiṣẹ́ dáadáa kódà kí wọ́n tún fi mí jẹ alága ọmọ àsùntá kó tó ní bọ́lá ń sọ pé èmi ní wàá padà wá mójútó léyìí kí ni tí ń ṣe ọtí ètí bẹ̀ kú tó bá jẹ́ kó ṣàkíyèsí ọmọ èyí tó gbégbẹ̀ yìí ni ojú náà ti ń tún báyìí ó so ń dẹ mọ́ báyìí alábà wọn wà yàn yìí wọ́n sán gbẹ́rẹ́ má tètè kú fún látòdì ọ̀run ọkùnrin tó bá ti fẹ́ gùn àfi kó dowó ẹyọ sọ́wọ́ tí olówó ẹyọ lọ́wọ́ èkejì tọwọ́ búlù tiẹ̀ ta kó ìjọgbe ń bẹ́ẹ̀ báyìí mi ò rí kankan. ẹ̀yin ò lè rí àwa tá a síjú ni àwọn tá a bá ti ságbẹ́rẹ́ ajá báyìí ẹ bá gbọ́ pé olójú méjì èmi ní jẹ́ bẹ́ẹ̀ nígbà míì máa ró àwọn òkú tí wọ́n máa ṣe báyìí bí ìyá yín ti kú àbí. bàbá yín kọ́ wọ́n ti kú. ẹ̀yin sábà rẹ̀ nìkan á jẹ́ pé bàbá yín ní wọn àwọn abẹ́yìn wò nígbà tí èmi máa rí mo gbọ́dọ̀ sọ ni. èmi tẹ̀kọ́ ní kí n gbà ọ́ nímọ̀ràn. tọ́kàn jẹ́ pé ohun tí ń bà mí lẹ́rù ni pé tó bá délẹ̀ tán wọn kò wá kọ statement yìí tí mo kọ láyé mi. Ọlọ́run lè jẹ́ ká rí bí. ẹ bá mi kìlọ̀ fún ń pè pàdé bá mi kìlọ̀ fún Toto mo ti sọ fún wọn láwọ̀ tí Toto bá gbé wáyé ní gbèrọ̀ràn kí ló dá lójú pé àwọ̀ yín ó gbèrọ̀ràn kò ní ṣe ṣàkàlàkà ìwọ ẹ̀wẹ̀ kò sí wàhálà ńlọ ti omi. bàbá ẹ ṣe sùúrù mo ti ń bá sọ̀rọ̀. tọ́ àwọn ìpínlẹ̀ bá tẹ́lẹ̀ wọ́n pa àwọn awé àbí ẹ máa gbogbo ìgbà ni wọ́n ṣe ní pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ lérí ìbò. Brother Toto ẹ má bínú pé mo gba táìmù ẹ jọ̀ọ́ ẹ má bínú ọ̀rọ̀ láńlọ́ọ̀dù náà ọ̀rọ̀ ìfẹ́ ló ń bá yín sọ ọ̀rọ̀ ìfẹ́ ni gbogbo ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ̀yin náà yí padà ẹ gba Jésù sínú ayé yín ẹ ti gbọ́ ẹ ṣeun gan ẹ má bínú sá pé mo gba táìmù yín o ẹ má bínú sá. ìgbọ́lẹ̀ ìlú ti kí lẹ́yìn máa ń ilé náà máa ń ilé mi. àrùn ojú nígbà tí ẹ ṣàrùn ẹyan tí ẹ ṣàrùn etí 2 kilo ó jẹ́ 10 kilo pọ̀ báyìí mi ò fún ọ lówó ní ìsìn. ṣe mú dáadáa o ṣe pé bó ọjà tí mo gbé wá lánàá ẹ pé. ní wọn àròyé ni wọn fẹ́. àní wọn máa jówó ọpọ́n mọ́ wọn máa jówó kọ́ káàrẹ̀ wọn máa gbọ́ àgìlàgìlà tó bá ti dé wọn nìkan lọ ní bùkátà ni. dá mi lóhùn kí tètè kúrò ń bẹ báyìí. kí n dáwọ́ olówó pọ̀ kí n dáko àbí bàbá wa pẹ́ ńkọ́. náà ni
ọgbọ́n ẹ máa jẹ́ kí tọ́ mọ́. olórí burúkú ọgọ́ọ̀ṣì tó kọ́ ọmọ sí òṣì jọ dáadáa tó kọ̀ kópa gọlọ sí bíbá yìí tán láwọn ń ṣiṣẹ́ ọ̀gá wèrè àwọn ọmọ wèrè tẹ́ ẹ kó jọ ọ̀gá wèrè tó gbá ọmọ sí òṣì wọ́n jọjọ 5,000 lọ́wọ́ mi láti dànù wọn sanwó sọfẹ́dẹ́mí gbèsè ni tó fẹ́ pé báwọn ará àtàtì ẹ̀rọ ọdún sẹ́yìn lè kó gbá síta ni. pẹ́ńsì up ṣé wọ́n lọ gbẹ̀kọ́ ni àbí àwọn tí wọ́n bí ẹni ọkọ bí ẹ bá lágbàlagbà ńlẹ̀ Yorùbá ọ́ tiẹ̀ kọ́kọ́ kí gbà ẹ̀ ńlẹ́ ẹ kú fún. lórí owó mi kí mọ́ sọ̀rọ̀ wọ́n ti sọ náà wọ́n ti rí kankan nìyẹn gbé pẹ́yìn lọ̀gá àyàtọ̀ ẹ̀kọ́ ọmọ sẹ́yìn àjọ gbé àwọn ọmọ sẹ́yìn tán jẹ oúnjẹ jọ tọ́jú oúnjẹ jọ láti dàrún sọ́fẹ́ lé mi wọlé ni kí ló dé. ẹjọ́ ẹ̀kọ́ bóyá rẹ ni sọ ló pọ̀ ni tó fi ṣe ara àdá kálẹ̀ káàkiri ẹ̀dẹ́kun èló ni wọ́n jẹun gan. ẹgbẹ̀rún 5,000 ni 5,000 ni. bó ṣe jẹ́nu èwo ló ń jẹyẹ làwọn ọmọ sẹ́tò kó jọ láti dàrún sọ́fẹ́ lé mi wọlé ni bó bá ṣe pé bí mo ṣe ń tànú ṣé wọ́n lè bá mi ta. 5,000 naira ni. èló lórí ibú wọn ń gbà tí wọ́n ń jẹun ẹgbẹ̀rún 5,000. wọ́n ti lówó sí àwọn wà lọ́wọ́ yín wọ́n lówó sí àwọn wà lọ́wọ́ yín wọ́n ti ti lẹ́yìn lẹ́sọ̀ọ́. ẹgbẹ̀rún 5 tẹ́ ṣé kò jù bẹ́ẹ̀ náà lọ owó tó ní ìyá àbùkù kan. àbí ẹ bá ń kó. ọjà 5,000 láwọn ó bí ẹ̀rọ lọ́gì ẹjọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀jà jẹun máa ń bẹ̀kú ṣe náà mà òun lọ́jẹ̀bi 5,000 àbí èlò mọ̀ kọ́kọ́ kó fún ọ. èrè lèṣì àmọ́ mi ta yín. kí n tún tọrọ àwọn bí a ló ti fowó kan. 3,000 rèé. ẹ wá ké èlò. ó kù 2,000. ó wá jẹ́ èlò. 1 2 3 4 5. ọlọ́mọ jọ yín o wọ́n ti wò pé tí màá rọ́ọ̀ mi gbà lẹ́nu máa pẹ́ ọwọ́ ìsìn wọ́n lé yín dànù kúrò bíi ọ̀nà tí yín ta ẹ̀yin ọ̀gá àyà yìí. o sì máa sọ owó gbó ló ń jẹ lẹ́sẹ̀ báwọn kan ò lójú wọn lẹnu tó ń ra ń jẹ ní tọ́dọ̀tí lẹ́nu tọ́dọ̀tí lẹ́sẹ̀ ẹ dákun tí n bá fẹ́ lọ ra ń jẹ tí n bá jẹun ìyó ló ń jẹ tó wọṣọ aláwọ̀ ọlọ́kà ní wàá lọ ra ń jẹ lọ́dọ̀ ẹ̀ ẹ ti mọ̀ pé ọ̀dọ̀tí ni ẹni ọ̀rí òde mẹ́ta ọwọ́ wàṣọ aláwọ̀ ọlọ́kà lókè ọwọ́ aláwọ̀ ọlẹ̀ náà nísàlẹ̀ ẹni wọ́n bá ti ṣe wọ́n máa fọwọ́ nà ṣọ́ lórí aṣọ ìró ló ń dìhùn lórí eré dáadáa rí obìnrin náà nù èmi ìwé fẹ́ rárá jẹ́ tí n bá fẹ́ wọ́n rárá jẹ́ òun gan yẹ lọ́kà tó rárá ju lé wa níbẹ̀ lèmi ó ti rárá jẹ́ eléyìí lèmi ó wà lọ́kà lọ́wọ́ ẹjọ́ yín kọ́ ẹ tiẹ̀ wá dóná ẹ̀dẹ́kun àmọ́ eléyìí búmọ̀ làwọn ọmọ yìí ẹ wá lọ jẹ́njẹ́ ẹgbẹ̀rún 5,000 èlé ń gbà kẹ́kẹ́ bẹ́ẹ̀ bá wá ṣàkẹ́ṣàkẹ́ látàárọ̀ títí lè fi eṣú gan gbogbo tẹ́gbọ̀ jẹgbẹ̀rún kan lọ ẹ lọ ẹ bọ̀ àtẹ̀ntókù àtẹ̀ntọ́ràn lẹ́ẹ̀bà mi ẹ wá jẹ́ kí eléyìí táyé ẹ ti ta yìí kọ́ wọn á sọ̀rọ̀ sí mi èmi ìrara jẹ́rí lẹ́yìn àdọ̀yẹ lọ́kà wájú wa ìrara jẹ́rí. àwọn èèyàn wọn tálákà ńgbà ẹ̀mọ́ mẹ́tẹ́tẹ́ tó à ń jẹ́ ké. wọ́n sì ń gbẹ̀ tí wọ́n da gbogbo ẹ̀ wọ́n bá mi yanjú ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. mo ti wò yín lé. ẹ ń gbọ́ wá wò mí lé ńkọ́. ní fúláàtì ni mo ṣe ní kí wá wò yín bí iṣẹ́. ẹ kí ló wá dé tàn wá mi kí. àwọn mo délé sí mo ní kí wọ́n ti pa lọ́ọ̀kẹ́ náà ná mi. ilé bàbí àbílẹ̀ tí mo kọ́. ṣé bẹ́ẹ̀ ti bá mi sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ pásọ̀ ti bá mi sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ kí ló tó wá lọ pa lọ́ọ̀kẹ́ náà ná. ẹ ń gba pásọ̀ wá sọ̀rọ̀ ńkọ́ ṣé pásọ̀ ló nílé ni ń bèrè lọ́wọ́ ẹni èmi mo nílé pásọ̀ sọ tiẹ̀ èmi mo sì sọ tèmi ìdájọ́ ti tọ́lọ́hún ń bẹ lọ́wọ́ pásọ̀ ìdájọ́ tèèyàn ń bẹ lọ́wọ́ tèmi. ọ̀ báwo yẹ kẹ́ máa ṣe báyìí mo sanwó lé náà báyìí máa yọ tilẹ̀kùn mi lẹ́yìn mi. tọ́jà wèrè ní tìǹbà láti tilẹ̀kùn lẹ́yìn ẹ̀kọ́ ṣé àwọn ọmọ onídìí ẹ̀rì mọ̀rìmọ̀ tó ń gbé wọlé àwọn aláya gèlètè aláya bàbàbà tó fẹ́ fi balẹ̀ jẹ́ táwọn màláìkà gidi kọ̀ tí wọ́n wọlé wo ọkẹ́ ń kó bìlítì wọlé ni fọ́ọ̀mù rẹ̀ lọ́gbàlẹ̀ ta lọ́gbàlẹ̀ sí power line. bàbá ẹ gbà ẹ wo ẹ fi lè ẹ̀yin náà ganu sí ẹ ganu sí ẹ fi ganu sí. ta ni ń wò ná owó yìí dọ́là ni o kó dọ́là bọ́ mi ara ń tà ń sọ ni o mo lọ́mọ dáadáa ni ó àwọn yẹn kọ̀ wọn ọ̀gbà mo ní ẹni tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ láàdáa yìí ṣòro èjìdé ó yẹn o kábàárẹ̀ èjìdé kọ ọ̀yà fún ọ sọ̀rọ̀ ẹ láìdá èmi àwọn bọ́ fẹ́ jẹ́ ń bẹ̀ ni jìnnà sí sọ̀rọ̀ mi yé máa wá wo ilẹ̀kùn Timothy nítorí nǹkan méjì tí ó torí àwọn ajẹlójú ọ̀lẹ àwọn bàbá ni màá dorí lébi ọ̀bá ni màá dálejò torí wọn méjì. ìní ẹ̀ǹtẹ́ ọmọ tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ńlọ́kọ́ wáyé o lóko wáyé ẹ̀yin alábòsí
èmi mọ̀mọ́ ti ilẹ̀kùn kẹsí pé torí obìnrin tó ń kó wá torí tara tiẹ̀ náà ni ọgbọ́n kọ́kọ́ ẹ̀ ni màmá tọ́jú ẹ̀ ni ngbà wá lọ sílẹ̀kùn. kì í ṣe bó lè wù mí mo lè wẹ̀ bóyá wù mí báyìí sí mo lè wẹ̀ bóyá wù mí. kọ̀tàn wẹ̀ yín là. ó ti yé bàbá o. ọ̀kárí ọmọ ọlọ́mọ wo àrà tó bá wù ọkọ̀ dá ọgbọ́n ọ máa lọ fíní wo tí n bá tán lọ lúwa tí n bá lọ sẹ́yìn ń bọ̀ ra gbó bọ̀ ń bọ̀ ra àgbo alẹ́ pọ́npọ́n ìtàn fi gbó kájí àṣe èmi ló kó dọ́là fún gbogbo àwọn tó wà ní ìní ṣe ríire tí wọ́n ti ń wò pé ń bo ní ń ba ajá sójú ní fi ba ajá bíi dáadáa èmi ni wọ́n fún ní $3 tí n bá ń lọ sábó ìmú àwọn àgbẹ̀kọ̀yà lẹ́yìn ìlọ ṣe tí ó ṣe ti wọ̀wọ̀ ni mo lè fowó yẹra o owó jẹ́wọ́ lọ èmi $3 ìwọ̀n àjọ ayé lójú wọ́n rògbò ọlọ́run lára mi gbogbo àwọn tí wọ́n rò pé ìlè jẹ́ nǹkan kan ìwà nífẹ̀ẹ́ mi tó wọn bá fẹ́ mi lẹ́ẹ̀dẹ̀ yìí fẹ́ fọgbọ́n ọgbọ́n dáná mi tẹ́ máa wá pé ìwà ti kú àná èmi láti kò yí sàárà òkú ti ṣe mi ilẹ̀ nílò rà ńlọ ọ̀dọ̀ Toto land and property ńbẹ̀ ní ti lọ ralẹ̀ ìwà ralẹ̀ bí éka mẹ́ọgbọ̀n ìmọ̀ àfikàn ṣe wúrẹ́ ìmọ̀ àfikàn ṣe àgùntàn ìmọ̀ àṣì ejò àbẹ́jọ ọ̀dà ni tí ọ̀sọ́jà ejò ni ló ṣe wá máa ti ṣe ni ọkọ̀ dáná la gbé lọ mọ́kọ́lẹ̀ oníwọ̀rẹ̀po 10 litre mọ́kọ́lẹ̀ ó sì níwọ̀n fẹ́ dé ibi tó ń lọ tán táyà tán lu eré ẹ wá burú nígbàlọ́ tó ti wá fẹ́ lọ́wọ́ tó tún ní kẹsàndì bá ń gbọ́kọ̀ mi wá irun mọ́ lówó mo gbọ́ ya wèrè èmi lọ́ máa yẹ jẹ ọ máa ti mi jẹ láti bí epo níta mi lọ fẹ́ lò máa gbọ́kọ̀ bọ̀ wálé ìrẹni tí ó wọkọ̀ ju ẹ lọ ọba gbọ́kọ̀ lọ́lẹ̀ níbi bírèkì ọjà tọ́tù nǹkan kan ṣàṣe nǹkan kan eléyìí ibú ni ẹ máa gbọ́kọ̀ bọ̀ mo lọ́ máa gbọ́kọ̀ bọ̀ tàbí fẹ́ ya wèrè ní ẹ̀ ẹ máa káàbọ̀ ẹ kú lé sàn ẹ ǹlẹ́ how many kilo wá lélẹ́yìí. kò pé kílò kan. kò pé kílò. bẹ́ẹ̀ sì ni káàkiri tó kọ̀ sọ́jà. gbogbo olùpátápátá láti ṣe. ilé ìbálẹ̀ tí wọ́n ní wọ́n ṣèlú lánàá ńkọ́. gbogbo ẹgbẹ́ burúkú ni kò sí ọkọ bẹ́ẹ̀. wọn ò mọ mi àbí. àwọn tó mọ mi gan-an wọn kò kí wọn sílẹ̀. ìwà dà bẹ́ẹ̀ ni ẹ wá rìn lójú yín wá dúdú báyìí ẹ wá rìn lóòrùn ẹ̀rí wọn ti á káyà òkè wọn ti wù kí lẹ wá fẹ́ jẹ. bóyá tí n bá rí iyán àtẹ̀fọ́ rírò. kí lẹ mọ sí ń gbà náà. nǹkan tútù. nǹkan tútù lẹ mọ sí àbí. bẹ́ẹ̀ni. àbẹ́ jẹ́ séwu. ọ̀gá kò ní séwu ní séwu. ẹ̀dínkà ẹ̀kọ́ ńkọ́. ẹnu wa ò ní kọ. ọmọpẹ́nu yìí ò ní kọ ni kẹjẹ kẹ wá fọkàn balẹ̀ àbí ń bọ̀ wá. ayé yìí ti mo rò pé ayé yìí ti ta. ọ̀gá ìjọ kí la ṣe. ọ̀gá kò sọ́jà ni. ẹ wá rìn káàkiri látàárọ̀. kí la ṣe kò sọ́jà ni ọ̀gá. ẹ dákun kẹ wá rìn gbogbo lẹ́yìn ẹ wá ní kò sọ́jà. ẹ̀yin wọn mọ́lẹ̀ ọ̀gá a kì í jalè a kì í fẹ́wọ́ a kì í múkanmọ́kan. múkanmọ́kan. múkanmọ́kan àbí. ẹ̀yin ọ̀dà kí lè rà lọ́wọ́ èjìdé. èjìdé ṣé tó ń jẹ. yíyan etí ń tómi ni yorùbá yẹn ń ta. ẹ̀yin jẹ́ 5,000. ọ̀gá kọ́mọ tó yẹ lè wá jẹ 4,900. ẹ dẹ́kun ṣe ẹ̀yà wèrè ni kí á lọ fà á ní oje wọ́n lè jẹun 5,000 ẹni 4,900 kílẹ̀tẹ̀ ẹ̀dùn kẹjọ ní 7,000 èyí lẹ́ ń gbà gẹ́ kẹ́bà kí gbogbo ilẹ̀ ìpátá èyí lẹ́ ń gbà 1,000 ó ti wá da èmi lẹ́fẹ́ hàn lé mọ̀ ẹ wo ẹjẹ́ ìsọkúnlẹ̀ fún yín o owó àtọlọ́wọ́ lọ́mà sí ara wọn o ẹ mọ tí ń fojú kàn lóru o bẹ́ẹ̀ lórí ibú ti ń gbé dáná lọ
yóò wá sọ pé owó epo ni ẹ fẹ́ ràn mí lọ́mọ ẹlẹ́kùn láti jẹ́ tẹ̀tì mọ̀ mi ṣé mo wọ̀ ju síkìrì náà lọ ìkọjá àyè mi ẹ̀yin wèrè ẹ̀ wà tóbi ẹ̀ fẹ́ ṣàrà fọ̀ǹgbè èmi bàbá olówó ni mo gùn lọ́rọ̀ yìí gbogbo nǹkan kọ́kọ́ ṣe yìí àdìó kọ̀ọ̀kan gbọ́ná ìlọ bá àdìó ìṣàlàyé fàdé pé àwọn tó tọ́ ọmọ yẹn pé tó wọn ò ní ṣìwàwù ayé wọn ti ń ta lọ́dọ̀ mi o ó ti wá dà bẹ́ẹ̀ ni. àmì ẹwẹ́wù ẹ má dẹ̀ ǹdọ̀bá lè ṣọ wa ǹdọ̀bá lè ṣọ kò sí wàhálà kankan mọ́ sọ̀rọ̀ mi yé nìsí. ẹ wo ẹ̀yin ọmọ mi nínú Olúwa. àkókò ti tó láti fún yín ní yọ̀ǹda kẹ́ ẹ máa rìn kiri lórí ilẹ̀. mo ti sìn ín débi tí ẹrù ò ní báyìí ẹ ó máa lọ lórí ilẹ̀ ẹ ó gba ìsinmi ní tipátipá àlọ́ lámilámi láàárín ẹnìkan kì í rábọ̀ rẹ̀ ẹ ṣàmì. tọ́ba lọ ayé ọ̀lọ́ tọ́ lọ àbí ẹ bá lọ àbí ọ̀lọ́ ẹ bẹ́ẹ̀ ṣe ń lọ ìlànà ìdájọ́ ilẹ̀ kó sùn náà ẹ máa lọ ni ibikíbi tẹ́lẹ̀ bá ti forí lé ọ̀nà ni ẹ kó sómi ni kò ní dàbí ẹ jáwèrè àwọn olórí ibú wọ́n jẹ́ ń jẹ ẹgbẹ̀rún 5 wọ́n náà jẹun 4,900 ẹ̀rọ̀kùn mẹ́rin mítà mẹ́kọ́ balance ẹ yàwèrè ni. ọ̀rọ̀ bàbá láńlọ ọ̀rọ̀. Hello. Kí lẹ̀ ń tà ń bí? Nǹkan táǹtà náà lè rí. Ẹ fún wa ní bread àti mineral àti tó bá ṣáwàṣà àti gálà. Ok, ń bọ̀. Ẹ má bínú, mò ń bọ̀ o. Bọ̀ ẹ jọ nǹkan tí mo rí lélẹ́yìí o, ẹ má bá mi gbà bí. Ok. Gálà ẹ fún wa gálà. Gálà ni kí n fún yín. Òun tó ràn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Gálà náà ṣe wà tó nǹkan wọn. Owó ẹjọ́. Ẹjọ́ owó. Ẹ rí wa báyìí ni town planning ni àwọn town planning. Kí ni tèmi pẹ̀lú town planning? And then àwọn kan ti wá níjẹta mo ti fún wọn lówó. Èwo tún lẹ́yìn town planning? Owó ẹ bá mi mówó jà rẹ. Àwọn town planning sun he nìyẹn sun bí làwà. Sun sí ni. Ẹ wo ẹ̀dá mi náà ẹ bá mi mówó jà rẹ town planning. Kí ni tèmi pẹ̀? Ẹ dáhùn. Madam ẹ̀jẹ̀ yín ti ń gbé máa ṣe sùúrù o. Ṣé ẹ gbádùn? Ṣé ẹ wà all right? Ṣé orí yín dà? Ṣé bọ́jú ló dẹ̀? Ẹ mọ̀ náà ṣe sùúrù. Ọkú. Mo dáná ọkú. Ọkú. Sọ́rí ẹ̀wọ̀n tẹ́lẹ̀ ni. Ọkú. Mo dáná. Ẹ gbà mí o. Mo dáná ọkú. Níbo ni mo ti fẹ́ rán mi báyìí Ọlọ́run? Níbo ni mo ti fẹ́ rán mi? Ayé yín máa bàjẹ́ ní bẹ́ẹ̀ ṣe ń lọ. Oh my God. Nígbà tí mo ti bá olórí burúkú yẹn pàdé láàárọ̀ mo mọ̀ pé lè máa. Olórí burúkú máa ẹ wá gbà mí olórí burúkú máa làwọn èèyàn yìí kẹ́. Wèrè tó dákú sí bíbá yìí nísìnyí. Àǹtí Ṣaléwá kí ló ṣẹlẹ̀? Àwọn olórí burúkú méjì kan ni o ní bíbá yìí nísìnyí. Wọ́n dẹ̀ gba mineral àti gálà. Wọ́n dẹ̀ sá lọ. Ẹ̀dùn náà. Ṣé àwọn guys méjì kan báyìí? Àwọn wèrè méjì báyìí wọ́n dàbí ọmọ. Wọ́n máa ń wọ àwọn àǹkárá tí ò délẹ̀ báyìí. Wọ́n dúdú. Ṣé ṣe pé ti wá lu jìbìtì bí? Wọ́n ti du ọ̀rẹ́ di. Kò dẹ̀ ní dá fún wọn. Báyìí náà gbà. Ẹjọ́ ẹ bá mi mú wọn. Ayé yẹn á bàjẹ́ níbẹ̀ ṣe lọ yẹn. Ẹ máa ṣòfò ní. Síbi bàbá Adébò ló kàbìlà kéésì. Bí tá a ti rúgì láti sọ. Ẹ ǹlẹ́ o ǹlẹ́ o. Adio, ṣé o ṣe yẹn yàn yín ni ẹ̀? Ẹ ǹlẹ́ o ǹlẹ́ o. Ẹ ká sọ kálẹ̀ bẹ̀rẹ̀. Gbogbo ènìyàn first of all ṣé ẹ wá gbọ́ ẹ̀ ǹlẹ́ o ǹlẹ́ ẹ̀gbọ́n ǹlẹ́ gbà tí o ṣe pé ń sọ ègùn tí ń sọ húkúhúkú ṣé àti wá sọ̀rọ̀ láti náà lé ṣé wá dá wa ó dá fìtínà lẹ̀ ní àbí kí ni àbí wò ní àbí kí ni àmì.
àbí kí ni àbí wo ni. bàbá ṣé bá gbàlagbà nìyí ṣé mi ni mo fi wé pé yín wá láti lè yín ẹ kàn ní luck pé ó jẹ́ time tí mò ń jáde mo ṣe pé kí n attend sí i pé bóyá ẹni tẹ́ fẹ́ rí òkìdẹ̀ wọlé kí n bá yín pé ẹ̀dẹ̀ ń wà tọ́lé mi lórí kí ló ṣẹlẹ̀. ṣé ohun tẹ́ ẹ kọ sọ ni o ní respect wọ́n respect kò sí respect kankan lára respect tán lára rẹ̀ ọ̀dàkùn ṣé wọ́n ló ń gbẹ̀yàn ìrìn àbí àbò ebó jọ lé ọyọ ojú sí mi ó sì jáde sí mi àyà mi sì sọ kí gbogbo tí mo fẹ́ sọ kí ni rẹ ti mọ yìí. ẹ̀yin ní kẹ́ máa ṣàlàyé onílé ẹ mọ̀ bí wọ́n ti gbé ìwé lé fún mi adúrú yẹn dàgbà tó báyìí ẹ ń wáyàn bọ̀ ẹ mọ̀ ń pé ẹ kẹ́ pé ẹ wá débi ẹ ń hó bí ẹ̀rọ tí ò dáa. àbí mo máa ṣe léwọ̀ ni sílé àdínkọ́ yìí tó wá dàbí horo ń gbàbọ̀ yìí ẹlẹ́wọ̀n ṣe kọ́ sẹ́ máa nà ni. kílẹ̀ ń ta. gbogbo ń tẹ kó sáyà ìgò tí tó tà lọ́tọ̀ tẹ fẹ́ pa mí. ẹ jẹ́wọ́ bùkádà sọ̀rọ̀ yín ẹ wo ibi tẹ́ ń wò tẹ́lẹ̀ náà ni kẹ́ wò tó bá yẹ pé fẹ́ jẹ́ ń bẹ̀ tẹ́ láìkí nǹkan tẹ́ rí tẹ́ fẹ́ kí n gbé súnmọ́ yín kí n gbé yín dé. ẹ dábìí ṣe náà lẹ́yìn ló ń gbé. ibi báyìí ni ẹ sọ àbọ̀ háyà bí. mo máa help life yín. ẹ náà lẹni gbogbo eléyìí. and your life will never remain the same again. ẹ lẹ́rù. ẹ ń lera ẹ jẹ́wọ́ ara yín ká gbé yín délẹ̀ lérí káyé yín lè lógo kẹ́ lè fògo fólúwa ẹ dẹ̀ ń ṣe bí wèrè. ẹ wá amọ̀sàm tèmi bá mi ẹlẹ́gbẹ̀ẹ́ ẹ wá ká ṣe conclude eré bu lọmọ yìí yìí ṣe ń gbọ́n pẹ̀pẹ̀pẹ̀ eré bí ti ń dá ṣẹ́dá ọ̀rọ̀ oníwà pé ní àbẹ́dá àdùbúlẹ̀ kí mọ̀ mi ti ń dè lọ́gbà rẹ̀ mi. Willie, say that beautiful lady we saw the other time. Hello, beautiful. Hello, dancer. Hello. Can you please turn your head back? What do you see? I'm the one turning your head. When I was in secondary school, my teacher used to say, the beautiful ones are not yet born. But let me tell you something. Guess what? You are the most beautiful one in the whole world. Are you a blusher? I'm blushing, no. I can see. My name is Willykoko. I'm EFCC. Okay, thank you. Thank you. Ẹ ṣé mo appreciate you know. And I love you. Why now? I love you. No, ṣé mo sọ pé nígbà tá rí ní. I love you. I love you. Hold on, please. Ẹ má dá mi lórí irú. What is your name again? Willykoko. EFCC. Okay. Ẹ wá sọ pé like me. Yes, darling. Willykoko àti EFCC. Yes, darling. Ẹ̀yin méjèèjì tèmi ń wò yìí, tó ẹrù mi gbé o. À ń gbé yàtì. Kò sí nǹkan tá lè gbé. Bó bá béèrè wa ládùúgbò, ọmọ dáadáa. Ẹ wá sọ pé like me. Èmi ni mo like. Èmi is me. Àní mi ni sẹ́. It's me. Èmi ni. It's me. Willykoko. EFCC. Willykoko. I love this girl. Èmi nífẹ̀ẹ́ sẹ́, jẹ́ kí n gbélé lọ. Gbẹ̀ngà ni. Okay. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ìgbà tẹ́yin méjèèjì ò ti gbà fúnra yín báyìí. I will only follow hero. Hero? I am the hero. 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 Do you want to try me? Do you want to try me? Let's go there. I am the hero. And you know. EFCC. Willykoko. Mo ní kó má tẹrí sí. Mo sọ fún ẹ pé I am the hero. Bó bá tẹrí sí ó pa lórí o. Mo ní tó bá fẹ́ ganu sí kó máa lọ Jẹ̀bú Òde o. EFCC. Tó orílẹ̀ tó ń wò yìí. Ọmọ tèmi ni. Aya mi ni. Àmúrelé mi rè. Yaya Túrè ni. Eléyìí láya rẹ. Ṣé o ti mọ kankan? Willykoko. EFCC. Wọ́n ti gbàgbé ni. Pé wúyẹ́wúyẹ́ náà jẹ́ sí gbígbóná. Yangiyangi la jẹ́ ìgbà tútù.
lédèrèdè làtọ̀rọ̀ tí ò sojú ẹni síbílà la fi ń dáná patí agbádá fẹ̀fẹ̀ la fi ń lò ká gbèsè ọmọ dáńfọ́ ní pebi dáńfọ́ lọmọkọ̀ ní pebi ọkọ̀ rè ó ní bẹ́ẹ̀ kọ́ dókítà lọ́jọ́ tó kéètò ọjọ́ ta máa 12 láìsí mi alóbìnrin ta owó ò ní wúwo ká má gbé àrífàtò kùtò lítẹ̀rẹ̀. tó bẹ̀rẹ̀ EFCC wọ́n ti gbàgbé wípé twinkle little star I wonder what you are up above the sky so like a diamond in the sky. Willykoko EFCC wo bébì mi máa wo tí ẹ o Willykoko EFCC Willykoko EFCC. ọ̀yá. àwọn tún dàbà eléyìí máa fi wà iṣẹ́ bí mo ṣe lérò rẹ̀. ọmọ ti disappear ọmọ mo ní láti mọ ibi tí ọ̀rọ̀ yìí máa end sí mo fẹ́ mọ ẹni tó fẹ́ win nínú àwọn méjèèjì eléyìí wà interesting o ọmọ kálẹ̀mí kan lógún ni ó yẹ kí n kò ṣe báyìí kí dẹ̀ tẹ̀lé wọn lọ ẹ lọ́kẹ́dẹ́ orí ìyá yín máa sọ yín lọ tí ò bá dẹ̀ sọ yín bọ̀ yín lẹ́wọ̀n a jẹ́ pé ẹ̀yin gbàbí tẹ gbà wá lọ ni. ọmọ àjùlá pọ̀ wórówóró. EFCC o mo ní kó wọn ganu sí ọ fẹ́ ganu sí. bọ́ bá dánwò tẹ o. ìwọ àbálàrú ẹ ìwọ gbé mi fún ọmọ tó yọ sí. ìwọ ọmọ mi ni. tó bá rí bẹ́ẹ̀ tó ní kó dáná ogun fún mi kí n bọ̀ yá. ṣé tí n bá dáná ogun fún ọ lè yá báyìí. Good evening, ladies and gentlemen. Ẹ kúrò lẹ́yìn àjẹ olómùkọ́tò mẹ́. Fellow Nigeria. Ẹ̀yin ẹgbẹ́ ẹlẹ́mu Nàìjíríà. Go on to G, who is this police? Ìwọ ló lè jẹ́ ìkọ̀lá ṣáṣẹ́. Those are the devil side and Peru side. Ìwọ̀n iná ẹ̀jẹ̀bú àti Peru. Comfort yìí my people. Comfort yìí èèyàn mi ni. Behold my people. Ẹ darúgbó ẹ̀yin èèyàn mi. Behold ẹ bá darúgbó ẹ̀yin èèyàn mi. You may face many hardships. Ó lè pàdé ọkọ̀ ojú omi tó ní agbára sẹ́. Whatever you may encounter. Ẹkún tí o bá ń kanta. Do not relent. Èmi EFCC má ṣe ní lọ́wọ́ ẹ̀. Gone were the days. Ìbọn lórí ọjọ́ òun. Kó fi tó wà. Ènìyàn gùdù pọ̀. But over the years. Ní orí ọdún. Things have changed. Agolo ti yàtọ̀. People are selfish. Àwọn ènìyàn ń ta ẹ̀jẹ̀. In that case, nínú àpótí yìí. no cause for alarm. Kò sí agogo fún èèwọ̀. Nobody knows. Kò ṣe mú ẹ̀dá kankan. Only God knows. Àjà ti mú Ọlọ́run. I hope you have many reasons. Mo rò pé o ní ìdè lóríṣiríṣi. Big reasons. Àwọn èdè ńláńláńlá. Small reasons. Kékeré bí àkúrú. Potent reasons. Àti kónkóró bí àsárà. I hope you all allow me to examine your reasons. Ṣé wọ́n lè gbà mí láyè kí n yẹ̀ díẹ̀ wò ni? Willykoko. Tó bá rí bákan. kánẹ́mì gan ní agbára ni kí n kàn ṣe báyìí ó yẹ kí n tẹ̀lé àwọn guys yìí ni kí n wọ́ bí tí kíní ìfẹ́ end sí èmi ìrírí inú fíìmù mo ti máa ń rí o kí yàn kàn disappear báyìí mo ti dágọ̀ rẹ sílẹ̀ ẹ̀rí pọ̀ mẹ́n ẹ lọ́kẹ́dẹ́ kẹ́ wá bá mi ọkọ mi wò kò ń ṣerú ẹ lọ́sọ̀ ó ní fíìmù kan tí mò ń wò lọ́wọ́lọ́wọ́ ìwọ má bọ́dà ṣùgbọ́n pẹ̀lú ọkọ mi kò lè yí ẹ bọ̀bọ̀. Hello baby o máa ní n price ẹni amórí náà kí ló ń ṣe ẹ ok má fọ dúró wàá rìn ọ̀hún sìn má fọ ó ti yí ẹ sórí owó lélẹ̀ yìí kí ló ń ṣe ìyá ṣàlẹ́ náà òun ni. ó ṣe ọkọ mi ọkọ mi wà á rí kẹ́. wo wà nílẹ̀ bí ẹ̀pẹ̀ ó yàtì rí. ọkọ mi jọ dúró sọ́run ẹ̀ ń ṣe ni àbí wọ̀ ló ní. ẹ gbà mí ọ̀rọ̀ mi ṣẹ́ òun mẹ́rin tó dúró síwájú ẹ̀ ní Toto ṣé òun wáìnì ni. ọkọ mi wò ó ibi tọ́rọ̀ dé dúró ẹ̀ jẹ́ káwọn hero jẹ́ kí wọ́n máa jagun lọ àwọn yẹn ti di jagunjagun nìyẹn ìwọ tó dẹ̀ dúró báyìí tó kó dọ́là pọ̀ dání orí Azikiwe ló tún fẹ̀yìn ìwọ ni máa bá lọ o tí ẹ̀ kọ́kọ́ gbórí ilé mú ká fóòmù náà kó fìlẹ̀ ṣó ti fìlẹ̀ orí bó dàbí today's bread o ti rí nǹkan tó fẹ́ náwó lé lórí. àmì tutù ọtí. mo dẹ̀ fojú díẹ̀ o mọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí ibo ni ká máa lọ ibo ni ká ti lọ gbá. owó bí ṣe wáyé ilé mi gbóná ó ń gbóná gidi gan ó hot. ṣé bẹ́kìrì ló ń gbé ni. ìyẹn ò lè yí ẹ̀wọ̀n fi bẹ́ẹ̀ lẹ̀ náà. ẹ wo problem tiẹ̀ nìyẹn ṣoré mi ọmọ tó yọ̀ sí inú yàrá mi mo mì níbi tí mò ń forí mi pamọ́ sí kò room ni gbogbo àwọn tó ń tẹja àwọn ní frozen kìíní àdúgbò yìí ọ̀dọ̀ mi ló ti máa wá freeze nǹkan wọn tó máa gbá ìwé. ó yà nà ìtẹ̀gò ó ṣe ó bọ́bọ̀ tó ṣàwọ̀ bẹ́bí. Bébí èmi mo lọ́wọ́ tó kùnú pọ̀ sí ẹ̀ gbogbo wọn yẹn ló máa kọ́ fún mi. Àánú jẹ tán lónìí sẹ́. Èmi. Ó jẹ tán lónìí sẹ́. Èmi. Ìfojú ẹ gúnlẹ̀ ní gbàgede. Níbo.
ọmọ tó lọ. ẹ̀yin wẹ̀rẹ̀ wọ̀ sọ pé hero ló fẹ́. ìgbà kan ni omi ò fẹ́ hero mọ́ mo ti bó ní dọ́là pọ̀ lọ ẹ wò ó jagunjagun lẹ́yìn ẹ máa jagun yín lọ hush pop ìlú làrá lélẹ̀ ọ̀rọ̀ owó là ń sọ orí yín ló bá yín wà jẹ́jẹ́ ń gbé pọ́ọ̀sì yẹn jẹ́ kí pọ́ọ̀sì yẹn mojú mi ó ṣe bẹ́ẹ̀bì. oníkóyò ìkòyí ẹ̀sọ́ máa di ilẹ̀ dógún ìkòyí ẹ̀sọ́ máa gbọ̀nyùn yanbí lólú ọlọ́tẹ̀ yan máa lérí ikú pogun ọmọ àjùlápò worowóró ọmọ àfijọ́ àpòpì ìrídàgbà ọfà sọ fún ọmọ àpọ̀ fún yọ̀yọ̀ dàgbà ọfà sílẹ̀ ẹ̀yin lọ́ máa gbélé gbòǹkò gbẹ́jù gbẹ́gi ọmọ àkúwáláká asùn wáláká ẹ̀yin lọ́mọ òsùn sọ́rí igi tọ́gúnnù gúnjẹ ọmọ kórìí àkú.